agbọ́n mi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ àwa pòkété là á fọ́ òkìtì ọ̀gán olùgbòǹdóró ní wọlé ògbólùtù àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ nbọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ìrọ̀lẹ́ sáré fógún ọdún kọ́ mọ́ mẹ́hẹ́lẹ́ jẹ̀lẹ́kẹ́ lóòótọ́ bá lọ́nà ètò tó ní yọ gbọ̀nà míì wá yọ gbàrà míì yọ ìdí ni pé irọ́ kan ń bẹ táwọn Ọ̀yọ́ ń gbé pọ́n tí wọ́n ń pọ́n lẹ́gbìnrin tí wọ́n ń fọ́n káàkiri níṣe tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lórí Ọlọ́yọ̀ọ́ Aláàfin Ọọ̀ni wọ́n tún ti pín sórí ìtàkùn ayélujára káàkiri eléyìí tí wọ́n pè ní 1893 treaty ti J.T. Carter ntí wọ́n sọ ń bẹ̀ á sọ ntí Ọ̀yọ́ pín ń bẹ̀ ìwọ̀nba tí wọ́n gé tí wọ́n fẹ́ ká gbàgbọ́ ń bẹ̀ á sọ níbi tí treaty ọ̀hún dé á sọ ìtumọ̀ treaty ọ̀hún gangan á sọ èwo ni treaty ti Ọ̀yọ́ èwo ni treaty ti gbogbogbò ǹjọ́ jẹ́ mọ̀ wípé lóòótọ́ Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá Ọlọ́run Ọ̀yọ́ nìkan ní Yorùbá nílẹ̀ Yorùbá láyé ìbú amúnisìn gbogbo àwọn ìlú tó kù sí lára wọn àwọn ìlú tí wọ́n kà mọ́ wọn kà jáde fún ọ ṣùgbọ́n ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́ orin ní síwájú ọ̀tẹ̀ ní sanmilé fògò nǹkan kan ní ọ̀sà tọkùn fún nǹkan kan ṣé ẹ gbàgbé fídíò tí bàbá wa ṣe níbi tí wọ́n ti sọ̀rọ̀ tọ́lápẹrẹ ọ̀rọ̀ tọ́lákọọ́lẹ̀ ọ̀rọ̀ mánigbàgbé ọ̀rọ̀ ìránnilétí ọ̀rọ̀ ìránnisílé ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ ìbínú tí bàbá wa Aláàfin sọ nípa Ilé Ifẹ̀ ó náà ni àyànnàná lọ́wọ́ bí mo bá wá dédé ń sọ̀rọ̀ tá a tún wo fídíò ọ̀hún síwájú sí i ọ̀rọ̀ mi lè má nítumọ̀ sí ọ tàbí kọ́ mọ̀mọ́ bí mo ti ń bọ̀ ẹni tó bá wá lòun ọmọ ibi tá a bá dé ẹ pé kó ń tàn wọ́n padà sẹ́yìn o tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni mo láǹfààní àti sọ fún ọ pé ẹ́písòdù mi ti lé ní 40 yọ yà ọ́ lẹ́nu ṣùgbọ́n níbi tá a ti ń gbé ọ̀rọ̀ bàbá wa Aláàfin yẹ̀wò yìí ẹ́písòdù ó ti máa lọ bí 5-6 ẹjá tẹ̀wájú láì dènà pẹ̀lú láì fàsìkò ṣòfò láì wá òpó kiri ilé olóró Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ wá pèrè fìdítẹ̀ ẹjá gbádùn fídíò ọ̀hún síwájú díẹ̀ sí. ní ọdún 1893 ní Carter J.T. Carter tí wọ́n fẹ́ sá fún bọ́ọ̀rọ̀ yẹn ti fi ọba síbèrè lọ́jọba lọ́yọ̀ọ́ ló ṣe nǹkan fẹ́ ló ṣe nǹkan lọ́wọ́ ńgbọ̀ lọ́wọ́ wá bí mo sọ fún pé ó ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó gbà bẹ́ẹ̀ mo sì ṣàlàyé ẹ̀ fún ọ lọ́wọ́ tó jẹ kíládéjọ. 1893 Carter tó jẹ́ J.T. Carter tó jẹ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ ààfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo Yorùbá lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ sí ìwé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land. mo kí gbogbo ọmọ Yorùbá inú mi dùn ìgbà gbọ́ nǹkan tí bàbá wa Aláàfin sọ
ẹ̀já tó mú ṣiṣẹ́-n-tẹ̀lé bẹ̀rẹ̀ láti 1893 treaty ti J.T. Carter. Màá ka treaty yẹn o, màá dẹ̀ kélé tó jẹ́ àpètán ẹ̀ kékeré wọn mú wá, kékeré wọn pín lórí social media, àkọlé ẹ̀ lásán ni wọ́n mú wá láti fi pọ́n Ọ̀yọ́ lé. Ohun tí wọ́n fẹ́ sá fún bí Ọ̀rànyàn ṣe fi ọba sí Benin, Ọ̀yọ́, Ifẹ̀, Ọ̀wọ̀. Tí Ọ̀rànmíyàn bá fi ọba sí Benin, mo ti béèrè ẹ̀ nínú ètò tí mo ṣe kọjá wípé kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn kó tó lọ sí Benin, kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn kó tó jọba ní Benin, kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn tó fi bímọ tọ́mọ ẹ fi dàgbà tó bá jẹ ní Benin, kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn kó tó wá sílé Ifẹ̀, kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn kó tó lọ tẹ Ọ̀yọ́ dó, ìrìn ìṣẹ́jú mélòó, ìrìn ọjọ́ mélòó ní ìrìn Ifẹ̀ sí Kàtóńgà nítòsí ìpínlẹ̀ Niger. Kí wá lọ́jọ́ orí Ọ̀rànmíyàn kó tó padà wá sílé Ifẹ̀? Sáwọn ìrìn àjò ọ̀sẹ̀ kan sí ìrìn àjò oṣù bíi mélòó kan ni, àbí ìrìn àjò ọ̀pọ̀ ọdún? Ọba kan bẹ lórí oyè nílé Ifẹ̀, lẹ́yìn tó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n wá sọ wípé aṣọ fẹ́ dirin sórí kìíní ni máa lọ. Kí lọ́jọ́ orí Ọ̀rànmíyàn gbogbo gbà náà? Ẹ rí wípé àwọn ìtàn tí wọ́n sọ fún wa tàbí tí wọ́n filẹ̀ tàbí tí wọ́n gbìyànjú àti gbìn sí wa lọ́kàn kò yàtọ̀ sí ìtàn Jésù tó yẹ pé lẹ́yìn ọjọ́ tán ti bí akàn tó rí ibi tó ti pọ́mọ ọdún 12 tó ti bẹ̀rẹ̀ sí ní kó wọ́n kàn fo ọjọ́ orí ẹ̀, wọ́n sọ àwọn ìvẹ́ǹtì tó ṣẹlẹ̀ láàrin ẹ̀ mọ́. ẹ̀wá já ti bí wo bọ́rànmíyàn bá fọba sí Benin tó fọba sọ́yọ́ kò fọba lé Ifẹ̀ o, òun gangan rè ìjọba ń lé Ifẹ̀ ni o. Sọ fọba sọ́wọ́ bó ló ṣe fọba sọ́wọ́? Ẹ máa gbọ́ o, bàbá wa nígbà tí Ọlọ́wọ̀ wá síbí mo sọ fún un pé o ti jọba o, ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó o ní láti ṣe ní Ọ̀yọ́. Ọgbà bẹ́ẹ̀ mo sì ṣàlàyé ẹ̀ fún un. Wọ́n wá ní Kíládé jọ lórúkọ Ọlọ́wọ̀ tó wá sí Ọ̀yọ́, irọ́ ń bàbá mi pa ń bẹ̀ ọ́n. Kò sọ Ọlọ́wọ̀ tí ń jẹ́ Kíládé jọ. Ọlọ́wọ̀ tí ń bẹ́ ń bẹ̀ lásìkò ìgbà náà ni ọba Fọlágbadé Ọlátẹrù Ọlágbẹ́gi. Àwọn ni Ọlọ́wọ̀ ńgbà náà, ẹni tó jẹ́ former secretary of the Nigeria Legal Council nígbà náà. Bóyá àṣìṣe orí ahọ́n ni kọjá pọ́tọ̀ ní tí bàbá mi fẹ́ dákọ tí wọ́n fi dárúkọ Kíládé jọ, torí pé Kíládé jọ ó ní bàbá wo Òsèmọ̀wé Oǹdó, èyí wọn bá Dr. Victor Adésìnbó Adémẹ́fún Kíládé jọ Jílò the third tó wá láti Òkúta ruling house. Àwọn ni Òsèmọ̀wé Oǹdó, bàbá mi Aláàfin Ọ̀yọ́, ká ní wọ́n ń bẹ láyé wọ́n ń bẹ láàyè, á sọ kàn wọ́n lójú bẹ́ẹ̀ pé kábíyèsí o ẹ̀ pé bàbá ẹni ń parọ́ ẹ̀ parọ́ ilé yìí o. Bákan náà wọ́n wá ní 1893 gómìnà ilẹ̀ Yorùbá ó wá sí ààfin gangan ni o. Wọ́n wá ní Aláàfin gbé ìjọba gbogbo ilẹ̀ Yorùbá lé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè mú ọ̀làjú, ẹ̀kọ́, ètò ìlera àti òwò ṣíṣe kí wọ́n lè mú bá ilẹ̀ Yorùbá. Wọ́n sì bá Aláàfin fọwọ́ sí ìwé pé òun gẹ́gẹ́ bí king of gbogbo Yorùbá. Aláàfin gẹ́gẹ́ bí king of gbogbo Yorùbá. Ẹ̀dì tí wọ́n ń tà fún wa nu tẹ́yìn náà sì ń rà lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí n wá fún yín ní eléyìí tí í ṣe òríjìnà gangan, torí ẹ̀dì tí wọ́n ń tà fún wa lélẹ́yìí. Ó ní treaty made at Ọ̀yọ́ in the Yorùbá country this day of February in the year 1893 between His Excellency Gilbert Thomas Carter, Esquire, Companion of the Most Distinguished Order of St. Michael and St. George, Governor and Commander-in-Chief of Lagos, for and on behalf of Her Majesty, the Queen of Great Britain and Ireland, Express of India, and see our heirs and successors on the one part and the undersigned King Aláàfin of Ọ̀yọ́
and the head of Yorùbá land. Ntí Ọ̀yọ́ ń tà tí Ọ̀yọ́ ń pín káàkiri nu tí wọ́n fi ń jẹ́ kó yé wa wípé Aláàfin ló lórí aládé. Níbẹ̀ ni mo ti wá sọ wípé mo gbàgbọ́ nígbà tí òpìtàn sọ ń gbà náà rí i pé mo sọ pé mo gbàgbọ́ pé lóòótọ́ Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá. Àwa yòókù ni wọ́n pè lọ́mọ kóòtù òjìbí ọmọ káàrọ̀ òjíire. Tí mo fi wá ń béèrè wípé ńbo ni àlà ilẹ̀ Yorùbá dé káwa kóòtù òjìbí ká lè mọ́ra wa wọ́n sọ àlà ilẹ̀ Yorùbá fún yín lónìí. Ẹ máa gbọ́ o ẹ ti gbọ́ King of Yorùbá land ẹ máa wá gbọ́ treaty ọ̀hún gangan. Kó lè bá a fẹ́ dáadáa kémi náà lè rí náà rí àwọn á ní okay treaty between Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́ and head of Yorùbá land and Her Majesty the Queen of Great Britain and Ireland. Hi, Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́ and head of Yorùbá land. Má gbàgbé o, Ilé-Ifẹ̀ ò sí lára Yorùbá land tá à ń sọ yìí o. Òṣogbo ò sí ń bẹ̀ o, Ẹdẹ ò sí ń bẹ̀ o, Èkìtì ò sí ń bẹ̀, Ọ̀wọ̀ ò sí ń bẹ̀, Oǹdó ò sí ń bẹ̀, Ìlàjì ò sí ń bẹ̀, Ìjẹ̀bú ò sí ń bẹ̀. Má gbọ́ o, wọ́n kọ́kọ́ dárúkọ Ẹ̀gbá, Kétu àti Ìjẹ̀bú má gbọ́. The four corners of which and are being from time immemorial known as Ẹ̀gbá, Kétu, Ìjẹ̀bú and Ọ̀yọ́. Mẹ́rẹ̀ẹ̀rin wọn kó papọ̀ àbí kò rí bẹ́ẹ̀? Má gbọ́ mi wájú o. Embracing within its area that inhabited by all Yoruba speaking peoples, being desirous of entering into and maintaining forever friendly relations with the subjects of Her Majesty, the Queen of Great Britain and Ireland, and of developing the resources of Yoruba by means of legitimate trade with the subject of Her Majesty and those under her protection, or who may hereafter come under her protection, and in gratitude for what the Queen has at so much expense and risk to life done from time to time for my country, have this day at the city of Ọ̀yọ́, in the presence of those who have hereunto subscribed their names as witnesses, declared by my intention of abiding by the following articles. Ọba Adéyẹmí tí wọ́n ń sọ alówólódù ni o, kì í ṣe Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta o, Adéyẹmí àkọ́kọ́ ni o. Wọ́n wá ní following articles. 1. From henceforth there shall be peace and friendship between the subjects of Her Majesty the Queen and those under her protection, and the Aláàfin of Ọ̀yọ́ and King of Yorùbá land and his people, and all other peoples over who he has authority and influence. Àwọn t'Aláàfin Ọ̀yọ́ ní àṣẹ lé lórí tó sì ní agbára lé lórí àdàkọ wọn o. 2. The subjects of the Queen may always trade freely with the people of Ọ̀yọ́ and the Yoruba speaking countries in every article they may wish to buy and sell, in all towns, rivers, creeks, waters, markets and places within territories known as Yoruba. And I, Adéyẹmí, pledge myself to show no favour and to give no privilege to the traders or people of other countries, which I do not give or show to those of the Queen. 3. Má gbọ́ o, má gbọ́ bẹ̀yẹn dáadáa o. And I, Adéyẹmí, pledge myself to show no favour or give no privilege to the traders or people of other countries. Other countries tí wọ́n ń sọ as at then ibi tán pè ní country, Ilé-Ifẹ̀ country kan ni, Ìjẹ̀bú country kan ni, Ẹ̀gbá country kan ni, Ìjẹ̀ṣà country kan ni, Èkìtì country kan ni, Oǹdó country kan ni. So ìyẹn ló refer sí as countries. Wípé àwọn tó bá trade láti ya gbogbo àwọn ibi tí mo dárúkọ òun ò ní fojú àánú wò wọ́n yàtọ̀ sí àwọn ibi tó ń fi hàn ọba ìlú èbó Queen.
Okay. Okay. People of other countries that I do not give or show to those of the queen. Àwọn country yẹn, èyí àwọn ìlú yẹn tí mi bá ti fi hàn àwọn ìránṣẹ́ queen tó wá o, kò sójú àánú fún wọn o. Ìdàgbàsókè tẹ́ bá dẹ̀ mú balẹ̀ wa, ẹ má náwó ẹ̀ sọ́dọ̀ tiwọn. Àwọn ibi tá a bá fi hàn yín pé ọjẹ́lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ọ̀yọ́ ńbẹ̀ nìkan ni kẹ́ ẹ dé. Wọ́n ní 3. British subjects and others under the Queen's protection are to have the first consideration in all trade transactions with my peoples. Ẹ ti gbọ́ bẹ̀yẹn dáadáa. Ìyẹn ni pé àwọn tí Queen rán wá tàbí àwọn tí Queen yóò tún rán wá, àwọn ni wọ́n máa rí ojú àánú gbà. Àwọn làwọn máa consider wọn, bóyá ká ta ọjà ọ̀pọ̀ fún wọn, bóyá ká fún wọn lẹ̀ láti kọ́lé, bóyá ká fún wọn lẹ̀ láti tẹ̀dó sí, bóyá ká fún wọn lẹ̀ láti kọ́lé iṣẹ́ sí. Àwọn nìkan lá consider o láfi júwò láàfún lórí ọ̀fẹ́. 4. Tí wọ́n lè dókòwò pẹ̀lú àwọn èèyàn òun. 4. No tolls, duties, fees, imposts or charges shall be charged or levied upon the persons or property of any British subject. Èyí ò túmọ̀ sí pé ẹ ní sanwó ọ̀yà, ẹ ní sanwó wọlé, ẹ ní san owó orí, ẹ ní san gangan fún ẹnikẹ́ni tó bá ti jẹ́ aṣojú ọba ìlú èbó or other person under Her Majesty protection other than and beyond that all those which are customary are reasonable or may from time to time be agreed upon to be so levied or charged by the governor of Lagos and myself. 5. I will not allow any disputes that may arise between people frequenting or visiting the markets in my territory to interfere with or stop the markets and all differences or disputes that may arise other than trade disputes between my peoples and those of other nations and tribes visiting the market shall be adjusted by me or refer for adjustment and settlement to the decision of an arbitrator appointed by the governor of Lagos, and the decision and award of such arbitrator shall be final and conclusive. 6. I engage as far as in me lies to bring about new markets between the Oyos and the other Yoruba speaking people, to promote the enlargement of existing ones and to keep open all the roads through my kingdom to the Niger and towards the coast. 7. It is hereby further agreed that no cession of territory and no other treaty or agreement shall be made by me other than the one I have now made without the full understanding and the consent of the governor for the time being of the said colony of Lagos. 8. In conclusion of the faithful observance of all the foregoing articles of this agreement, the government of Lagos will make unto me a yearly dash to the value of 200 bags of cowries. But such dash may upon breach or neglect of all or any one or more of the provisions of this agreement and at the discretion of the governor of the colony by altogether withdrawn or suspended. Now, ẹ máa gbọ́ bẹ́ẹ̀ dáadáa o, in consideration of the faithful observance of all the foregoing articles of this agreement,
the government of Lagos will make unto me a yearly dash. Owó tí wọ́n mọ̀ fún Aláàfin lórí agreement yẹn, business agreement pẹ̀lú àwọn èèyàn ìlú Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ń gbà náà, kí lọ́jà tí wọ́n fẹ́ tà fẹ́ èbó ju ẹrú lọ. Kí lọ́jà tí wọ́n fẹ́ tà fẹ́ èbó, irú ọjà wo ńlọ̀yọ́ nígbà náà tí wọ́n tà fẹ́ èbó, ṣé góòlù ni àbẹ́pọ̀ rọ̀bì? Ọlọ́run ràn wá lọ́wọ́. Wọ́n wá ní dash to the value of 200 bags of cowries. Owó ẹyọ àpò igba àpò, owó ẹyọ igba àpò. Order 9, provided always that the terms of this agreement be subject to the approval of Her Majesty, signed and sealed at Oyo this 23rd day of July 1888 LS bracket Adeyemi, is marks, Aláàfin Ọ̀yọ́ in presence of signed Samuel Johnson tọkọ̀wé tán the history of the Yorùbás the history of the Yorùbás. Samuel Johnson ó wà ń bẹ̀, ó ní clerk in holy orders, signature reader in holy orders William Musheri, scripture reader on behalf of Her Majesty the Queen, signed Alfred Moloney, governor and commander-in-chief of the colony of Lagos. Mo wá gbọ́ o, Ọ̀yọ́ is commonly known as the Yoruba Kingdom. Mo káwọn Ọ̀yọ́ àní mo káwọn bíi tí wọ́n sá pamọ́ sí. I catch you. Mo káwọn Ọ̀yọ́ mọ́, mo kálẹ̀ Yorùbá mọ́. Gbọ́ mi dáadáa, ibi tá ń pè ilẹ̀ Yorùbá wà rèé. Gbọ́ pé àyà lè wòlé bọ̀ tí mo gbé lọ́pọ̀ tí mo ní pé áìdà kí n lo ẹ̀wọ̀n ọ̀ kí n kọ́ ìkan ṣẹlẹ̀ náà tí mo kóra mi sí. And then ohun tí mo ṣe ni pé tí n bá lọ lé wòlé lé máa bọ̀ wọ́n lọ́nu ń lè dé ìkan àti ẹ̀wà lábẹ́òkúta tí mo lọ lọ́ba ni wọ́n ra àwọn fẹ́ máa ń ṣe ra padà wọ́n bá ń gbélé wọ́n sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ èèyàn lè ra ẹ̀ràn ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá ni. Ṣé wàá mọ ohun tó yà mí lẹ́nu ìyàmú adébẹ̀ wọ́n á rí pé ọmọ ìgbórí kékeré rẹ̀ ni wọ́n rà wọ́n lọ pa owó yẹn rántí náà. mo bá yarí pé àkọyọ́kẹ́ síbẹ̀ ní bàlá wọ́n ní ta ń pè wá bí wọ́n ní nígbà agbára ní bàlá ẹ̀fọ́ ká lọ́wọ́ bí lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sáwọ́ lé ní alẹ́ wọ́n bá wọn. ẹ wá mú tí mo rí àwọn tí òye wa máa dá sí i nígbà míì tẹ ẹ bá ọmọ ẹran tó lè fún un tẹ ẹ bá bọ̀ ọwọ́ wò léèké tẹ ẹ bá fi ní tó dáadáa sí àdúrà yóò gbà. wọ́n á jókòó pé ṣé àdúrà ọjọ́ kan tán rán mi lọ ìlú wa kéde ìwé ní ìyá rán mi lọ sí ní àwọn aláyẹ pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sìn tọrẹ àsánsó mímọ́lẹ̀ ni. Wow. Ó wá ní èdè rẹ̀ ní mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ bọ́. ẹran àbọ̀sìn. Àbọ̀sìn tọrẹ olóbìnrin mo gbọ́dọ̀ fún tí mo bá fẹ́ fún. ó kéré obìnrin wo lẹ́ẹ̀fún tí ó gbà lọ yìí. nígbà tí o sọ pé o ní ìdí ẹran. tẹ bá ti mú débẹ̀ ní ìtì fura. ẹran àbọ̀sìn ẹran kínkín. tọmọ fi ń ṣègbéyàwó nígbà láyà tó lọ yẹn. kò ní dáa wọ́n lè kéré lórí kan kí lórí ìpínlẹ̀ fẹ́ làwọn ni. àdéhùn ẹni tó wá súnmọ́ ni mo lọ fún. ìbámu afẹ́ ni ẹni wá ní àwa ló yẹ ká mú ẹran wọn látọkọ fún ẹ. kì í ṣe pé ọ̀rọ̀ mú wa láti gbòòrò ó ṣùgbọ́n màá gbà lọ́rẹ̀. ó ti yé wọn. because ẹni tó lè yọ mí òun lóbìnrin. so ní bèbè mọ́ tó sokùn mọ́ sí lọ́rùn ìwé ni ẹran yẹn ìgbà tó kọ́ sọ fún mi lábọ́mọlẹ́sàn ni. pẹ̀lẹ́sìn ti yín. ṣe ní lábọ́mọlẹ́sàn ni nígbà kí yẹn súnmọ́ kan yìí ni mo lọ bọ́ ọ̀hún ṣẹlẹ̀ pé ẹ jọ mo ṣe tán ó sùn ní ìwé padà dé báyìí mi. now kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro gbogbo ẹ̀dá tó lọ́wọ́ bá dálé ayé ló níṣòro lọ́ka bíbélì lọ́ka Kùránì dáadáa
wàá rí i pé gbogbo àwọn tán jẹ́ ni ọlọ́run pátá náà là sọ̀rọ̀ kọjá o ti wá gbọ́rọ̀ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi eléyìí tó sweet nínú bẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn. Yorùbá sọ wípé tí kòkó bá ń ṣe sùkọ̀ sẹ́ni tí ó gbọ́ poroporo odó ni máa ń jára àdúgbò kalẹ̀. Ìgbà tá a bá ń ṣe iṣu ọ̀la tá à ń pèlè ọ̀la rínrin láyé máa ń rín ni. Ìgbà tẹ́ sọ pé ń jẹ gbèsè ẹ̀ ń ṣe léyìí ẹ̀ ń ṣe tọ̀ àwọn yóò máa fi ṣe ẹ̀yẹ ni àwọn tí wọ́n máa pè é lóní gbèsè àwọn tí wọ́n máa pè é ní kọ̀rọ̀ àwọn pè é ní gbàgbà nobody will know. Ṣùgbọ́n ní ìsìn when people hear about your wòlíì kan bẹ́ẹ̀ ń bàdàn wòlíì àìkọrẹ àwọ̀tán lọ́wọ́ kíní kankan wọ́n máa sọ pé wòlíì ńlá ni bọ̀ wòlíì ńlá ò bẹ̀rẹ̀ ní ńlá wòlíì ńlá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wòlíì kékeré you understand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrìnàjò ayé ẹ̀dá anybody tó bá ti wá magic mọ́ yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ́ dá magic kan dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà òsì tọ́nà ọ̀la tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ máa dé sí sọ̀rọ̀ don't bother to call in bọ̀ onígbàgbọ́ nínú Ọlọ́run ó mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dáa ni Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọrẹ sọ̀rọ̀ now tó o bá níṣòro èyíkéyìí tó o fìgbà gbọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé wòlíì àìkọrẹ bí o bá lẹ́ni tá a mọ̀ délé ẹni tá a mọ̀ yẹ́ ẹ̀ tá a mọ̀ bá bẹ́ẹ̀ agarada mo mọ wòlíì Reuben àìkọrẹ dáadáa and I can beat my chest for him on him to anybody ètò òkè o mo mọ ìrántí Ọlọ́run ilé dáadáa mo dẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́ lọ́nù dòwòpọ̀ kó padà rẹ̀ so with that nọ́mbà táwọn èèyàn lè pè é sí ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí mo máa ń sọ̀nà lórí fóònù ara ń tó ẹ̀pọ̀ rẹ̀ kò jẹ́ dandan pé wá sí Nàìjíríà tàbí kéèyàn ó rí yín tàbí kẹ́ rí mi lójúkorojú tẹ́ bá ti pè mí màá sọ̀nà fún yín tí n bá ti sọ̀nà fún yín ìtọ́lọ́mbá wí àá ṣe ẹ̀ẹ́dẹ̀ múra àdúrà jẹ́ méje àdúrà yẹn lè mójú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ o. ìwé àwọn alùkọ́ ló. nígbà tẹ́ lè pè mí sí rí 070 84 74 20 61 orí WhatsApp nọ́mbà ni ẹ pè mí sórí WhatsApp yẹn máa rọrùn òun direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn nìyẹn ṣùgbọ́n WhatsApp yẹn máa gẹ̀ tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ́lẹ̀ pé ìrántí Ọlọ́run alààyè ikú àti ìrìgbò Olódùmarè àgbà wòlíì prophet Reuben àìkọrẹ sínú lágbára Ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé wọn ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ̀ ò ní ṣòro ṣe. mo ní mo káwọn Ọ̀yọ́ mọ gbọ́ bíi tílẹ̀ Yorùbá wà bí tán pé ilẹ̀ Yorùbá táwọn Ọ̀yọ́ ń bragado bí ẹni pé kó tó di pé gbogbo wa wá gbà wípé ká máa jẹ́ Yorùbá Ọ̀yọ́ nìkan ní ń jẹ́ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọ̀yọ́ nìkan nílẹ̀ Yorùbá tí wọ́n wá wò wípé àwọn lágbára lórí Ilé-Ifẹ̀ àwọn lágbára lórí Ìjẹ̀bú àwọn lágbára lórí Ẹ̀gbá nìsín a nílò láti ṣàtúnkọ ìtànlẹ̀ Yorùbá eléyìí tí wọ́n fi ilẹ̀ fún wa ó ti wà so distorted wọ́n ti yọ̀rọ̀ kó lè fẹ́fọ̀ wọn wọ́n wá manipulate ẹ̀ àwa náà wá ń jẹ́ sára àkó ọjà àsìkò ọjà ọ̀rọ̀ ló tó ńlá ná mọ́ gbọ́ ibi tí Ọ̀yọ́ wà ibi tí ilẹ̀ Yorùbá wà Ọ̀yọ́ is commonly known as the Yorùbá kingdom bó ṣe wà lẹ́nu gẹ̀ẹ́sẹ̀tì nù o and embraces the towns of Ọ̀yọ́ Awẹ́ embraces the town of Ọ̀yọ́ àkọ́kọ́ nu Awẹ́ ó di méjì Akínmọ́rìn ó di mẹ́ta Ìlọ́ra ó di mẹ́rin Ìsẹ́yìn ó di márùn-ún Pápá ó di mẹ́fà bóyá Tápàdé náà fẹ́ kọ Tèdè ó di méje and Sábẹ́ country. And Sábẹ́ country, we hereby further certify that the towns named in the margin are under the direct influence of the Balogun and authorities of Ibadan, and that the above
enumerated towns and country of Sabe with their territories. Also, the towns detailed in the margin represent now Yorùbá proper, of which the capital is Ọ̀yọ́, with Adéyẹmí as the acknowledged Aláàfin or king over the whole. Now signed R. Scott Oyèbọ̀dé Àyìndé, is X Mark, Ọláoyè, Dito, Òjó, Dito, Ajé, Dito, Oduyẹlé, Dito are accredited messengers from the Ibadan authorities, witnesses to signature and marks. Signed AL, either set yẹn bóyá mo gbà á HETHERSEWT àti TOS M Williams. Àwọn yẹn náà sàn ẹ̀ láàyè ọ̀tọ̀ ni ti Ilé-Ifẹ̀, Tẹ̀gbá àti Ìjẹ̀bú wà. Lélẹ̀ tó túmọ̀ sí wípé kò sí nǹkan tó kan Ilé-Ifẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá. Ilé-Ifẹ̀ ní káàárọ̀ òjíire, Ọ̀yọ́ nìkan ní Yorùbá. Pẹ̀lú ògo Ọlọ́run ẹjá tún sẹ́mi mú bí yìí, a tún tẹ̀síwájú láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run níbi tá a bá yọ n ò tí ì ní sọ fún ẹ mọ́ tí màmàjá gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìbí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ náà rẹ gbogbo gbajúmọ̀ gbogbo tí Ọ̀yọ́ ti ń bò láti ẹjọ́ yìí tán fi ń fàṣàyà gbàgbà ṣe igẹ̀ hẹ̀rìmọ̀ tí wọ́n fi nígbàgbọ́ wípé àwọn lólórí aládé tàbí àwọn ìjọba lórí gbogbo lẹ̀ tán fi ń pera àwọn lólórí aládé ó ń lélẹ́yìí ẹni ó bá pé bẹ́ẹ̀ kọ́ lórí kó mú tiẹ̀ jáde ká wá gbé yẹ̀wò síra wọn àgékù ẹ̀ ń làwọn fi ń sọ̀rọ̀ ìhàn pa àgékù ejò ní máa ń sọ̀rọ̀ bí agbọ́n àgékù làwọn ń tà síta ńlẹ̀ yìí náà ń pín káàkiri lẹ́fí sọ pé king of Yorùbá land Aláàfin ni king of Yorùbá land Aláàfin ni ǹjẹ́ ẹ rẹ́ni tọ́ka tán fún yín báyìí rí ǹjẹ́ ẹ rí tán báyìí rí níbì kankan bó ṣe wà ní gẹ̀ẹ́sẹ̀tì nu Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ mo ti sọ wípé bí Yorùbá kárí kìí ṣe gbọ̀n bí ọjà ọ̀rọ̀ bá tí ì pé ẹnìkan yìí ń na ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ bí ọba tí ì pọ́n kọ́ dẹ̀ kìí ṣe jẹ ẹyin ni bí ọba tí ì pọ́n kọ́ dẹ̀ kìí ṣe é sí. ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp ìrànlọ́wọ́ tó lè ṣe fúnra tí ń bọ̀ lẹ́yìn wa ìní láti mọ̀ pín àwọn program yìí bí bá ti gbọ́ ẹ jẹ́ kẹ́lòmíì náà jàǹfààní ẹ̀ ẹ já bọ́ kúrò lọ́wọ́ ìmúnisìn ẹ já bọ́ kúrò lọ́wọ́ manipulation of history ẹ já bọ́ kúrò lọ́wọ́ ìjẹgàba òfegè òun náà ni wípé bẹ́ẹ̀ bá ti wò ó kò náà ní nǹkan kan láti pín bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí bẹ́ẹ̀ bá ti wo àwọn fídíò yìí ẹ rí i dájú pé ẹ share rẹ̀ fẹ́ lòmíì kó lè jàǹfààní fún wa lónìí àti lọ́la kó lè jàǹfààní fún àrọ́mọdọ́mọ wa kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè wà liberated kí ojú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ṣí kí iye ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ṣí alẹ́ Olódùmarè ò ní fi wá sílẹ̀ o lẹ́ẹ̀kan sí WhatsApp number mi +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi èdè àti àṣà káàárọ̀ òjìrè ò ní wọ mi orílẹ̀-èdè káàárọ̀ òjìrè ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o. Adéoyè abẹ́fẹ́ Awíkonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèmọdé tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdé. Adéoyè abẹ́fẹ́ Awíkonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdé ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awíkonko lórí ètò onídèmọdé kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtàkà
káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ yìí lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awíkonko lónídèmọdè ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà.